ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n rò wípé ó yẹ kí àwọn ògo ilẹ̀ Yorùbá méjì tó tún jẹ́ ojúlówó ọmọ Yorùbá tòótọ́ àti àgbà ilẹ̀ Yorùbá ìyún ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹbọrọ òwú fúnra ìyún ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí olóyè Matthew Aremu Òkìkíọlá Olúṣẹ́gun Ọbásanjọ́ wípé ó yẹ kí ìṣọ̀kan àti ìrẹ́pọ̀ wà láàrin wọn tí wọ́n sì tún ti ń bẹ ọ̀pọ̀ àwọn ọba ńláńlá ilẹ̀ Yorùbá àti àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ìpè kan parí ìjà fún àwọn méjèèjì ìyọ̀pọ̀ wọn ní inú òtúndùn fún àǹfààní tó tó bọ́ sọnù lọ́jọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tí ó kọjá yìí èyí tí í ṣe ọjọ́ 12 nínú oṣù kejìlá ọdún tá a wà yìí the 12th of December 2025 nígbà tí Ọbásanjọ́ tó lọ sí ilé ìjọba tí wọ́n ń pè ní Aso Rock tàbí Aso Villa l'Àbújá ti fún ayẹyẹ ọdún kérésìmesì tí wọ́n máa ń ṣe lọ́dọọdún ní ilé ìjọba l'Àbújá ṣùgbọ́n tó jẹ́ pé òun àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n tún sá fúnra wọn bẹ́ẹ̀ wọn ríra débi tí wọn yóò kíra wọn níbi ayẹyẹ àjọ̀dún ọdún kérésìmesì tí Ọbásanjọ́ tó lọ fún náà. ẹ rántí wípé kì í ṣe àná kì í ṣe ní ńlọtá àti orogún ló ti ń bẹ̀rẹ̀ láàrin Ọbásanjọ́ àti Tinubu kódà ìjà àwọn méjèèjì ti ẹ̀gbóná ó sì gbọ̀nà tuntun yọ láwọn ọdún 1999 sọdún 2007 tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó fi ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tí ó sì jẹ́ pásìkò náà ìní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó wà nípò gómìnà ní ìpínlẹ̀ Èkó ìjà ń le títí débi pé ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ gbẹ́sẹ̀ lé àwọn owó ìjọba ìbílẹ̀ tó yẹ kó tọ́ sí ìpínlẹ̀ Èkó láyé Tinubu ó gbẹ́sẹ̀ lé èyí tó di wàhálà àti ariwo ńlá tó jẹ́ pé látìgbà náà ńlá àárín òun àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò ti gún régé nígbà tó sì tó dọdún 2023 tí Tinubu fẹ́ gbígbà dìbò ààrẹ níṣe ni Ọbásanjọ́ tó ṣàtìlẹ́yìn fún olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party tó jẹ́ ọmọ Ìgbò ọ̀gbẹ́ni Peter Obi ní Ọbásanjọ́ ló ṣàtìlẹ́yìn fún nígbà tán sì tó ti dìbò tán lọ́dún 2023 tán ka èsì ìdìbò lọ́wọ́ tó ti ń fojú hàn pé Tinubu ni yóò jáwé olúborí níṣẹ́ lọ́básanjọ́ tó fi àtẹ̀jáde síta láti bẹ ààrẹ àná olóògbé Muhammadu Buhari pé kó fagilé ètò ìdìbò náà èyí tí Buhari kò fèsì sí. ṣá o fún ìgbà àkọ́kọ́ látìgbà tí Tinubu tó ti di ààrẹ ọjọ́ Ẹtì tí ṣe Friday ọ̀sẹ̀ tó kọjá lọ́básanjọ́ ṣẹ̀ṣẹ̀ wọlé ìjọba nígbà tí wọ́n ṣe ayẹyẹ ọdún kérésìmesì èyí tí ìyàwó Tinubu sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu tó ṣe agbátẹrù àti olùgbàlejò ẹ̀ tó sì jẹ́ pé bọ́básanjọ́ ṣe lọ ní síbẹ̀ tí àwọn èèyàn ti rí àwòrán ẹ̀ ni wọ́n ti gbàgbọ́ pé ìjà yóò parí òun àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn yóò ríra wọn yóò kíra wọn yóò sì ṣèpàdé ṣùgbọ́n títí tí ayẹyẹ kérésìmesì náà tó fi parí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò yọjú síbẹ̀ kódà ọjọ́ náà ló tún gbàlejò àwọn gómìnà kan tó sì jẹ́ pé òun àti Ọbásanjọ́ wọn ríra wọn ò kíra wọn rárá tó sì tó jẹ́ pé wọ́n tún sá fún ara wọn ní ọjọ́ náà ni.